Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń wò mí. Orúkọ tèmi ni Larry Ìjẹ́ọmọlúwàbí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ọ̀rọ̀ ìgbaniníyànjú àti ìjẹ́ọmọlúwàbí ni ohun tí máa ń sọ̀rọ̀ lé lórí, pàápàá jùlọ láàrin àwọn ọ̀dọ́. Lọ́jọ́ tòní, ohun tí máa sọ̀rọ̀ lé lórí ni báwo la ṣe lè motivate ara wa àti wípé báwo ni a ṣe lè bring the best out of ara wa jáde. Láti ṣe yìí, ohun àkọ́kọ́ tí mo rò pé a ní láti ṣe ni gbígbà fúnra ẹni. A ní láti gbà fúnra wa, a ní láti appreciate, and a ní láti acknowledge ẹ̀bùn t'Ọlọ́run bá fún oníkálukú wa. Lóòótọ́, èyí ṣòro láti ṣe, kò rọrùn láti gbà fúnra ẹni. Àmọ́ a ní láti gbìyànjú nítorí àìmáṣe báyìí, ìfàsẹ́yìn ló máa mú bá wa. And láti lè máa ṣe irú nǹkan báyìí, láti lè máa gbà fúnra wa, mo rò wípé àwọn ìjọba wa ní major role láti play, nítorí wípé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wọ́n ready láti serve ìlú bàbá wọn, láti ṣe dáadáa, but wọ́n wà motivated because gbogbo àwọn tó jẹ́ aṣíwájú wa tó ti ṣe sẹ́yìn, most of wọn ń jèrè, wọn kì í appreciate wọn. So eléyìí bomi tútù sí ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú lọ́kàn. Èyí tó yẹ kí àwọn ìjọba kó máa channel energy wọn sí irú nǹkan bẹ́ẹ̀ yẹn láti lè máa reward àwọn èèyàn tó bá ṣe dáadáa. Ohun tí mo máa ń rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà pé àwọn ìjọba máa ń focus, àbí àwa èèyàn gan as individual, ni pé a máa ń fẹ́ punish, a máa ń fẹ́ set punishment pé ẹni tó bá ṣe aburú, ìyà tó máa jẹ lélẹ̀, which is kò bad. A ní láti set punishment láti lè curb crime. But as much as bàbá ṣe ń set punishment fún àwọn èèyàn láti lè jẹ́ kí wọ́n bẹ̀rù láti lè máa commit crime, a ní láti set ohun tó máa jẹ́ bí reward fún àwọn èèyàn tó bá ṣe dáadáa, láti lè jẹ́ kí àwọn èèyàn náà wà motivated láti máa ṣe dáadáa. Mo rò bí irú nǹkan yìí ni àwọn tó wà nílùú òyìnbó àbí àwọn òyìnbó máa ń ṣe fúnra wọn. They punish and they reward. But back in Africa àbí back in Nigeria, punishment la máa ń ṣe jù, a kì í preach reward. So òun ni kò jẹ́ kí most wa appreciate láti fẹ́ para wa, because á dàbí pé kí ni end result. Ohun tí mo sọ yìí kó lè yé wa dáadáa, ẹ jẹ́ ń fi ẹ̀sìn religion ṣe example. Tẹ́ bá wo ẹ̀sìn Islam, Christianity àti ẹ̀sìn ìbílẹ̀, inú ẹ̀sìn Islam títí tèmi, wọ́n jẹ́ ká mọ̀ wípé tó bá ṣe dáadáa, wàá lọ sálùjọ́nà. Wọ́n wá ròyìn bí àlùjọ́nà ṣe rí fún wa, which is wọ́n try láti motivate wa. Wọ́n dẹ̀ sọ ìdàkejì náà pé iná wà, which is tó bá ṣe aburú náà wàá wọná. Àwọn Christian, àwọn náà, nígbà táwọn náà mẹ́sìn tí náà wà, àwọn náà preach paradise bó ṣe rí, wọ́n dẹ̀ preach hellfire. The same thing applies to ẹ̀sìn ìbílẹ̀. Àwọn náà jẹ́ ká mọ̀ pé ẹni tó bá ń ṣẹ̀sìn ìbílẹ̀ tó bá ṣe dáadáa, a lọ sí ọgbà ìtẹ̀rọ̀. Tẹ́ bá gbogbo nǹkan yìí, wọ́n ń tọ́ láti fi motivate àwọn èèyàn, káwọn èèyàn lè desist from láti máa ṣe aburú sí dáadáa. That is the basic thing. So mo máa rọ̀ yín ìjọba, mo máa rọ̀ individual láti lè motivate èèyàn, láti lè bring the best out of èèyàn, and láti jẹ́ kẹ́ni yẹn rí ohun tó máa jẹ lérè. It's as simple as that. Ẹ ó dẹ̀ rí pé ọgọ́rọ̀ èèyàn ló máa try láti ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ọ̀rọ̀ ìyànjú tí mo ní kí n mú wá lọ́jọ́ tòní lélẹ̀. Tí ẹ bá find ọ̀rọ̀ yìí useful, ẹ follow mi lórí social media handle mi, Facebook, Instagram, TikTok and YouTube. Ẹ click like, ẹ support mi láti lè motivate mi, kò ní ná yín lówó. Ẹ click like, ẹ comment, just kémi náà lè rí ìwúrí láti máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí. Ẹ ṣé gan, ẹ ṣé.